ó máa kọ́ sẹ́yìn ẹ̀ ó máa kọ́ pé ni. Jẹ́ kí n sọ ọkọ fún ẹ iṣẹ́ tá à ń ṣe yìí bàbá business ayé ni bó ṣe ń ṣiṣẹ́ ìjọba tó ń gbowó oṣù ló máa kọ́ iṣẹ́ pé o fẹ́ owó oníṣìnà ló máa kọ́ ló máa pé wo má jẹ́ kí n tàn ẹ́ iṣẹ́ táwa ń ṣe ó ju sí oṣù lọ nínú afẹ́ máa fún ẹ lóṣù ọmọ jára ẹ o jára ẹ ojoojúmọ́ kọ́ ló máa disturb mi ojoojúmọ́ kọ́ ló máa bá mi pé kí n fún ẹ lówó náà sọ fún mi iṣẹ́ tí mò ń ṣe yìí mò ń sọ fún ẹ pé kó wọlé ká já ẹ sí bó ṣe ń lọ. náà ń sìn ìjọ wo mo ra mọ́tò yìí ìjọ wo mi ò ra mọ́tò yìí rárá mo rà ní 5.5 million sówó kékeré ni iṣẹ́ kí ni mò ń ṣe gbà bẹ́ẹ̀ o ọ̀bẹ̀lẹ̀ ò ní iṣẹ́ o tó bá ti jí láàárọ̀ kó dẹ̀ wù ẹ́ kó dẹ̀ múra kó dẹ̀ bọ́ síta tí máa fẹ́ ṣe fàájì ara mi kí n dẹ̀ ṣe tí máa fẹ́ gbọ́mọ ní club kí n jayé orí mi ayé lèmi wá jẹ mi wá jìyà that's why mo ṣe ń sọ fún ẹ pé kò jára ẹ ká pè ẹ sọ́nà owó oṣù tó ń gbà yìí kó tó nǹkan ìlú ní 35,000 ṣé bó ṣe máa ṣe tó máa fi darúgbó lélẹ̀. kò easy fẹ́mi náà kò easy mo lórúkọ tí mo fẹ́ protect I have a lot of things to do with my name mo kàn lè borúkọ ara mi jẹ́ torí pé mo fẹ́ máa tẹ̀lé obìnrin kan káàkiri from one place to another in fact I can't just do it I don't know. my friend ó ṣe gbàgbé òsì kò fòsì sílẹ̀ kó mu kò tẹ̀ mọ́lẹ̀ kí ló ń jẹ́ borúkọ ara ẹ̀ jẹ́ so o lè bà orúkọ tiẹ̀ jẹ́ so èèyàn tó ń ṣiṣẹ́ tó ń rí owó tí wọ́n ń tọrọ lọ́wọ́ ẹ̀ ó lè bà orúkọ ẹ̀ jẹ́ kó lé ọmọ kan fẹ́ kó mọ̀ pé òní last time ti máa fún ẹ láti wá bá mi pé kí n fún ẹ lówó tó bá ti mọ̀ pé o lè borúkọ ara ẹ̀ jẹ́ má wàá bẹ́ ẹni tó lè bà orúkọ ara ẹ̀ jẹ́ kó wá tọrọ owó mọ́ ó ti yẹ máa bá lọ bẹ́ẹ̀ kó máa sí oṣù ẹ̀ kó máa dà ẹ́ ní 35,000 lóṣù. ìyẹn kọ́ ni mò ń sọ àwọn obìnrin yìí náà wọn ò wúlò dé bẹ́ẹ̀ ṣé tó bá padà mọ̀ pé èèyàn gbá wọn náà ṣé wọn ni máa sáré èèyàn káàkiri títì ní èèyàn kọ́kọ́ wọn á pa mí dànù lọ́sàn-án gangan. tẹ̀ lé dénú lé báyìí kò fọwọ́ kàn mí mọ́ rárá tẹ́lẹ̀ náà kì í kúkú ṣe pé ó ń ṣe dàbí alára ṣùgbọ́n ibi tó lè dé ń sìn ṣe ló ń kanra káàkiri nílé tábàjọ sùn gan-an ṣe ló ń kanra ọ̀rẹ́ ò yé mi mọ́ rárá. Mo ti gbọ́ yín mo mọ̀ pé lè bá mi bá sọ̀rọ̀ náà mo ṣe ní kí n pè yín. Ok ó dà ẹ ṣe. Ṣórí bó ṣe pé ọ̀rẹ́ ẹ̀yìn tó fẹjọ́ sùn gan-an ìyẹn gan ló make sense. Kò fọwọ́ kàn mọ́ àbí kí ló wí? Kò fọwọ́ kàn mí rárá. Ní ẹ̀rà tá a wà yìí mo kú kò ṣe kí ni. Mo ní ò fọwọ́ kàn mí mọ́. Àwọn òbí wa lè kú. Jọ̀ní sùúrù náà ṣé wọn ò lè ṣe ni àbókòbó ni wọ́n ni. Ó kúkú ń ṣe ó kàn mọ́mọ́ má fọwọ́ kàn mí. Kò lè
kò sí ìjà ń bẹ̀ ṣáájú àṣà mi ní ṣọ́ọ̀ṣì bọ́ta túgò ẹ̀fọ́ kò tí ì yẹ wàá fọ̀ dáadáa wàá túgò ẹ̀fọ́ wàá ṣe kí ni wàá mú rẹ̀ dáadáa wàá jáde síta ìwọ náà wàá bọ́ sí gbòòrò bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. wọ̀rẹ́ mi mo support ẹ. èmi ò rí sí gbogbo yẹn o kò fọwọ́ kàn ẹ̀. ó dàbí. mẹ́sẹ̀ síta yẹn gangan ó dàbí pé gangan ló máa ṣe. imagine ọmọ dùn báyìí kọ́ mọ́ da tó báyìí kọkùnrin máa sá fún àwádẹ́ wa mi báyìí back to back ni mo fẹ́ máa gbélé. wọ́n tún dé o wọ́n tún dé o ọ̀sán torí gbajúmọ̀ tí ó sà ẹ̀yin tún dé. ṣé ẹ lè bá ọ̀rẹ́ yín sòótọ́ ọ̀rọ̀ ni ẹ̀yin ẹ mọ bẹ ṣe ń ṣe tíyín o tẹ bá fẹ́ ṣe tíyín ẹ mọ bí tẹ máa ń lọ ẹ mọ bí tẹ sí lọ ń ṣe tíyín o ẹ ní fóun lẹ́sìn kó o ṣe títí ẹ ṣé ẹ lè bá sòótọ́ ọ̀rọ̀ pa wà mí bá wà available akọ̀ ń wéṣì kíní káàkiri ìlànà lásán. ẹ má má dá lóhùn wo gbogbo yẹn ò tiẹ̀ ṣe mí bọ́kọ mi bí màá ṣe rójú ọkọ mi lẹ̀ ìyẹn ló bá mi ẹ má dá Lanre lóhùn. ẹ wo ṣe ti ṣe tọ́tẹ̀ fẹ́ máa lọ kí n drop mi. kí á drop àwa gbajúmọ̀ ìyàwó gbajúmọ̀. ọdún mi fẹ́ tún fẹ́ sọ lọ́rọ̀ tó wà lẹ́yìn tí mo bá ti yọ owó mi ò lè ṣe anything mo dẹ̀ bá sọ tó bá ti mówó lẹ̀ mi ò lè kọ́ máa tara mi ní àwọn náà. Adekola báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí súnmọ́ pé ẹni tá a bá fẹ́ tá a máa ń bọ̀ ni mo lè sọ fún ẹ o mo ní ẹni máa ga obìnrin tó bá ti rí wàá máa yí tiẹ̀ wàá dẹ̀ máa fẹ́ látẹ́gùn báwo ló ṣe máa yí tiẹ̀ o fẹ́ gbowó o fẹ́ gba ogo property tó ní o fẹ́ gbà lọ́wọ́ ẹ o yí tiẹ̀ nìyẹn atẹ́gùn tó máa fẹ́ òun náà ní ti bí tó bá béèrè lọ́wọ́ ẹ bóyá kẹjọ gbéra yín lulẹ̀ kẹjọ ṣeré kẹjọ ní nice time ìyẹn ló máa fi fẹ́ látẹ́gùn náà tó bá ti wá fi ìyẹn tó bá fi nù ó máa lágbára o gbogbo nǹkan tó ní tó kù kò ní lè sọ mí tiẹ̀ mọ́ nǹkan tó ń bẹ́ẹ̀ sọ yẹn nǹkan tó fẹ́ nìyẹn náà ó fẹ́ kẹ́ ní nice time àbí òdè ló lè ṣe báwo ló ṣe rò pé ó lè jáde bó ṣe wà yẹn tó bá tiẹ̀ fẹ́ pé o ò tí ì fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ ó lè dẹ́ ẹmọ fún kó parọ́ pó rẹ̀ ó lè ní rún ẹ́ ó lè ní láti bi àárọ̀ báyìí ó kàn feel weak àti bẹ́ẹ̀ òun náà gbà wàá dẹ̀ ṣe kí ni wàá dẹ̀ romance ẹ̀ akọ̀wé pé tíbi ni ò ní ṣẹlẹ̀ àti ibi tó ti ń romance ẹ̀ yẹn wàá máa ti bí ìbọ̀ lára ọmọ tó ẹ o fẹ́ ṣe kí ni o fẹ́ change ẹ ajẹ́ kí n tàn ẹ́ owó kan wà tí mo fẹ́ fáwọn parent mi gbogbo wọn kan yẹn wọ́n á máa fi sí lára by then bó ṣe ń romance ẹ̀ yẹn ara ẹ ti máa wet àti tútù kò ní mọ̀gbà tó máa ní òkè lónìí kí n fún ẹ bọ́ ò gbégún ò gbórísà o tún rí gunu kó tó ń lọ ò tó fún lówó o dẹ̀ fẹ́ jẹ́ obì òrìṣà o fẹ́ gbàbọ̀ òrìṣà kó lè work o ti yé ẹ òun láti pe ọmọ yẹn padà wọn láti bẹ̀ pé kó má bínú pé táìmù tó ti ń bá sọ̀rọ̀ yẹn wò mọ nǹkan tó ń ṣe wọn mú wálé wá sá ó ti yẹ torí gbọ́dọ̀ já sí ara ọmọ yẹn jáde wo nǹkan tí wọ́n ń ṣe yẹn tó fẹ́ bá ṣe jẹ́ ọmọ tó ń sọ yẹn ń sìn tèmi bá gbá mú kílẹ̀ tó sún lónìí òun máa jáde àmọ́ mi ní sẹ́yìn fún ẹ ìwọ ló máa parí iṣẹ́ fúnra rẹ ó yẹ. omi mi tèmi lọ́rọ̀ ni pé mi ò sọ pé mi ò lè pè ṣùgbọ́n bó ti fẹ́ mo ní kólekóle yẹn lèmi ò fẹ́. ìrọ̀rọ̀ eléyìí ò kì í ṣe kólekóle àwọn nǹkan táwọn sọ fún ẹ ni pé ò tí perfect iṣẹ́ yìí kò ti yẹ tó ó ti yẹ mo fẹ́ kí owó jáde látara ọmọ yẹn torí mo mọ̀ pé ó lówó lọ́wọ́ now tábà ti kúrò níbí ó ti yẹ try láti ṣe kíní kan ọmọ tó ń wá mi bọ̀ tí mo ní kó wá dóde mi bí òun ló ti dé yẹn ok òun ó dà pé ó ti wà rán now nǹkan tí màá sọ fún ẹ ni pé tábà ti kúrò níbí òun láti pè níbo ló wà fi wá rí wà á dẹ̀ bẹ̀ wá ní kó má bínú èdè tó máa jẹ wá lórí iṣẹ́ oye jẹ́ kí n sáré wò bóyá ọmọ yẹn ti wà ní. ilé ṣe olórúkẹ tówó yìí ó tún fi kún ni ó tún lé. tí màá fi kún fún yín dání mo ti fẹ́ fọwọ́ kún fún. ìyá ó ṣàbùrù God bless you. secretary ńkọ́. mo lọ sí bank. ó tiẹ̀ dá olóró gan tí èmi gan fẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti ń gbà tí mo bá wọn àlejò ní ọ́fíìsì ẹni ò ṣe jẹ́ kí n lè sọ ọ̀rọ̀ nípa ìyàwó ni o àbúrò mi ọlọ́run ti dẹ́ lọ́la o ọlọ́run ti ṣe dáadáa fún ẹ ṣó wàá dáa kírú ẹ má níyàwó kó o má lọ mọ kó dáa ìtìjú ló ń jẹ́ fèmí. àǹtí mi ọ̀rọ̀ ìyàwó ò ń ṣe wàhálà o nǹkan tó bá yẹ kéèyàn ṣe lákòótì ẹ kéèyàn ṣe ní ká ṣe o à ń ṣe ráàwọ̀ àtà ń sọ̀rọ̀ ẹ lè fi time titi yín wé tiwa ṣe generation tiwa yìí tá a bá ní sùúrù òun lẹ pè mí sí ẹlẹ́ nídìí ẹyọ kan
mo wá gbogbo ọ̀nà mo sáré fún yín kẹ́lẹ̀ wà òkè ṣé àwọn ìyàwó tá à ń fẹ́ sìn náà tó fi àǹtí ẹ̀ ló ń náwó ẹ̀ àǹtí ẹ̀ ló ń ṣe gbára. ó dá má fún mi lówó mọ́ owó wo ló ń fún mi tí màá ní pé kò torí ẹ̀ kò má níyàwó irú owó wèrè wo nìyẹn máa ní pé torí pé òun tọ́jú mi òun gbé mi sáyé òun ṣe mí dáadáa ó kọ́lé fún mi nítorí náà máa ní pé kí wọ́n má mú ìyàwó títí ẹ wálé nǹkan burúkú ni àwọn ẹgbẹ́ ẹ̀bọ̀n ṣe wà yìí wọ́n ti bímọ tọ́mọ wọn ti wọ secondary school nǹkan ìtìjú ni kò dáa iṣẹ́ ìṣáá ni òògùn òfẹ́yàwó òbímọ. gbogbo nǹkan tí ẹ̀ ń sọ yìí ó yẹ kó jẹ́ at my own convenient time ló yẹ kó bọ́ sí àsìkò táyé bá gbà mí pé ìgbà yín ni mo lè tọ́ ọmọlé mo lè bọ́yàwó ni ló pèsè ẹ má jẹ́ kí n ṣe nǹkan tí tó máa bọ́ sí bí ìnira fún mi ṣùgbọ́n kánidádì ò ṣe nǹkan tí tèmi náà ṣe ìtàn fi tọ́ wa kọ̀ọ̀kan wa lọ síléèwé owó wà ńlẹ̀ ẹ lọ síléèwé ẹ dé kẹ́ jẹun ẹ jókòó ẹ lọ lẹ́sìn kẹ́ kàwé ká ló sọ owó ni bá ṣe ń ṣe yìí tèmi à lè ṣe wọn à lè rí báyìí ṣe bẹ́yìn ni mo wò tí mi ń dùn lórí dúró yìí. ìgbà tó bá gbọ́ mi lọ wá sí ìgbà. àǹtí mi. tí mi má jẹ́ kó lè di wàhálà o. ẹ wo ẹ má jẹ́ kó di wàhálà. ẹ gbogbo lè má bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ní ẹ̀. ẹ bá bá sọ̀rọ̀ ní it's just that báyìí. ó ń gbóná. ẹ wo ó yé mi ó yé mi. complain everybody máa ń sọ ní ẹ bá ti dé wọ́n máa ló ń gbóná anyway tó bá jẹ bisikíìtì tó bá lọ mú fàfàlà méjì. gbogbo ẹ náà ló wà ní freezer lọ́hùn yẹn but nǹkan tó ṣẹlẹ̀ ní pé this place is just too hot. I know ooru bíbá ìtẹ̀bá ṣẹ̀ṣẹ̀ dé. pẹ̀lẹ́ má jẹ pẹ̀lẹ́ ọkọ. ẹ fún mi nọ́mbà Ṣadé. láti pè mí mo fún ẹ. kò sí problem ẹ fún mi. 082 555 66 12345. báyìí mi lè mi fún ẹ o. orí pé jẹ́wọ́ ni mo ṣe fún ẹ wàá má mọ̀ létà. my sister. àfààní ògò ẹ̀lẹ́ adésínà ẹ̀lẹ́dẹ̀ bóòní. adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. mo lẹ́ ní ìdàbọ̀. n kò ń bọ̀ láti ibi tí wọ́n ní kí n sáré àlọ́dọ̀ yìí kí n wo. mo ti bẹ́ẹ̀ jílẹ̀ bó ṣe abẹ́ gbélé àwọn mélòó ni màá pa. bíi mẹ́fà. ó pé mẹ́fà. ok ẹ jẹ́ kí n pe àwọn ọmọ yẹn kan wá kó. ó dà kó burú ó mọ àjọkẹ́. àjọkẹ́. àbáwọ̀ lè ṣe máa sọ pé ó máa àjọkẹ́. ojú wọn ti change. ọmọ ọ̀rẹ́ mi ó ti wá òun ti wá lérí tí wọ́n ti rí òun lè máa mú ẹ tó wà ní London. oh that's good. òun àti ìyá ẹ̀ náà jọ dé yìí. hi. hello. Adésínà nìyẹn o àbúrò mi àti ẹnìkan náà ni ó dẹ̀ wà bẹ́rí kò tí wà níyàwó kò ní ṣe pé wọ́n yóò ti bímọ kan síbì kan. àbí báwo ni ẹnì tí mọ́ra nìyẹn anything tó bá fẹ́ ẹgbọ́n ẹni o kò máa ní kó fún ẹ nọ́mbà ẹ̀sìn pé anytime tó bá fẹ́ lọ sọ́tẹ̀lẹ̀ tó bá fẹ́ relax tó fẹ́ kúrò ní away from home lọ sọ́tẹ̀lẹ̀ you be fine. okay ma. ẹ̀gbọ́n ẹ àbúrò ẹ rè o. fún ní nọ́mbà ẹ o. fún ní nọ́mbà ẹ báyìí. ìyàwó ètò 28306949. pé wù straight pé kí wọ́n lè save ẹ. mi ò tẹ̀rù pé mo ní káàdì gan ṣé mo lè rọ káàdì. lọ́ra káàdì. ó wà òun nìyẹn lọ́wọ́ ń júmọ̀ yẹn o. Adésínà bí mo ṣe ti ń ṣe tí mò ń ṣe ṣé kò yẹ kó ti yí ẹ wípé ọmọ Àjọkẹ́ tí mò ń sọ yìí kó dẹ̀ ti yí ẹ kó mọ bó ṣe máa bá sọ̀rọ̀. àǹtí mi. kí ni. àǹtí mi. ọmọ yìí ò tí ì ládé lórí o ó pẹ̀lú nǹkan tí ìyá ẹ̀ ṣe mú wa ìyá ẹ̀ ní kò serious lọ́n pé kò ní fi àti so ní ìtòdẹ̀ tí mo wá yìí lèmi ṣe ní ká ló débí ni mo fẹ́ mu wá sọ́dọ̀ ẹ̀ mẹ́rin ni yí pé kó relax kó wà okay kí tó wo Adésínà mi bẹ́ẹ̀ ṣeré o. ẹ̀sọ́ lẹ́kọ̀ọ́ yẹn nítorí pé kò rọ̀kọ̀ fẹ́ ìyá ẹ̀ ṣe ń bọ̀ Nàìjíríà tó bá serious kò ní rọ̀kọ̀ fẹ́ ní London kò sọ́kọ̀ London. kò sọ́kọ̀ ní London láti lẹ́yìn ní ìyá ẹ̀ ṣe mu wá kò sọ́kọ̀ ní nítorí kó lè fọkọ ló ṣe wá ọgbọ́n tí wọ́n máa fi dè mọ́lẹ̀ tó fi máa sọ́ di ìyàwó òun ni mo fẹ́ kó ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ọmọ àlè ní gbogbo ọmọ àgbò listen to me. Adésínà dúró ṣé kò ṣe pé o ti fi kí ní ìṣògùn owó. it's working it's really working èmi ò lè fẹ́ rú àwọn èèyàn. báwo ni mo ṣe fẹ́ mọ̀ pé wà ń bẹ̀ ìwọ dánwò lára títí ẹ̀ jẹ́ kó sọ fún mi jẹ́ kó lóyún jẹ́ kó dá àrà tó bá wù ṣé bẹ́ẹ̀ mi lèmi wà ṣé bẹ́ẹ̀ mi nìyẹ ọkọ dánwò lára ẹ̀ jẹ́ kẹ́mi tiẹ̀ mọ̀ ìrọ̀ ẹ̀rù tí ń bà mí kíní ẹ̀ yóò da kò ṣiṣẹ́
tó bá ṣiṣẹ́ ìwọ dán wo wò. owó òun fẹ́ rú wọn alórí wọn ṣínàkà aníṣúwèé ju àní gbogbo ẹ̀mí báyìí àfẹ́ náà wọ́n máa gba London jẹ wọ́n máa bọ̀ lẹ́kọ̀ọ́ mi báyìí ẹ̀wọ̀n ní kí n máa gbé yẹn sílé. Ya, abinu pé mi ò yẹ tó máa wọ̀. O notice pé mi ò sùn ṣá. O mi ò sùn. O notice o, kí ló ṣẹlẹ̀? Period mi tó ti wá. Wọ́n ṣe parí period ẹni náà. Mo ṣe rí yẹn. A jẹ́ pé. Mo ṣe rí yẹn gan-an. Ẹ kò ti tó time tí màá rí dáadé ni. Kọ́ta máa ṣe náà ni. Ṣé ṣe é? ṣé ó dẹ̀ mélòó tí máa sọ fún yín látàárọ̀ tẹ́ ti wà nù bí ẹ mú nǹkan kan ṣe nù bí. ẹ má bínú sá gbogbo ẹ la máa lọ ṣe ní ìsìn pàtàkì mo ti sọ fún gbogbo wa máa lọ ṣiṣẹ́ yẹn ní ìsìn má bínú sá. shut up ẹ máa lọ ṣe é sìn so tó bá yẹ pé mi ò wá síbí bí gbogbo nǹkan ṣe máa dáṣẹ́ jọ nìyẹn tẹ́ ẹ̀ ní ṣe kankan bẹ̀ ẹ dẹ̀ jókòó síbẹ̀ yẹn jókòó ẹlẹ́yà. ẹ má ṣé o bínú mọ̀ pé nǹkan tí tó bá tún sọ má bínú màá gbẹ́ ẹ lójú mò ń bẹ̀ sọ̀rọ̀ má bínú ṣé o mọ̀ pé nǹkan tí máníjà yẹn ṣe ti fi sáàkẹ̀ nìyẹn máníjà yín nǹkan tó ṣe ti fi lé lọ nìyẹn ẹ̀yin náà tún wá kò sí ọjọ́ yín fẹ́ pé get out of my sight. Dadi eyín àtàwọn ọmọ yìí yìí ṣá. wo wọ́n fẹ́ yọ ilé ayé lẹ́mí mi o wàhálà wọn ti pọ̀ jù. Dadi ẹ ṣe wẹ́lò mi tó mú bàbá yín ṣe gbogbo àwọn wàhálà managing everything. Martins kí n wẹ́lò mi tó máa ṣe gbogbo iṣẹ́ èmi fúnra mi ò tí rìtáyà mo sì wà nídìí iṣẹ́ wọ́n ń ṣe irú nǹkan báyìí wáyé ìmájì tó bá yẹ pé mi ò sí nídìí iṣẹ́ ńkọ́ ipe bóyá mi ò wá bí mọ́. dẹ̀rí yẹn sọ dáre. ó ń bá mi sọ nǹkan kan lórí fóònù lẹ́ẹ̀kan ṣé o ní o máa wá rí mi. òun ló jẹ́ kí n wá mo wò pé ọ̀rọ̀ kan pàtàkì mo fẹ́ rí yín fún kò dẹ̀ yẹ kí n máa bá yín sọ lórí fóònù òun ló jẹ́ kí n wá rí yín. Dádì wàhálà wà o èmi àti ìyàwó mi. wà àti ìyàwó ẹ̀. Dádì ìjẹta ló máa pé three good years tèmi àti ìyàwó mi ti ń fẹ́ra àdẹ̀gbọ́ pa débi pé a máa gbọ́ po. 3 years ọjọ́ òun pẹ́ o ìgbà wo lẹ ṣe ṣègbéyàwó náà. ẹ sori gbọ́po yẹn ọlọ́run ló nìyẹn o ó ti yẹ ọlọ́run ló ń fún yàn lọ́mọ rí pé 3 years ò tí ì pẹ́ jù tẹ bá nígbàgbọ́ ó máa ní sùúrù náà ni ó máa ní sùúrù ni. mo dáàdi mo ń notice kankan ṣe rí gẹ́gẹ́ mo ṣe understand tóbìnrin bá ṣe nǹkan oṣù pé kó máa ju bí i 4 to 5 days lọ. kò gbọ́dọ̀ ju yẹn lọ between 4 and 5 days ó wá pẹ́ ju àríró ẹ̀rí 6 days. ṣùgbọ́n ìyàwó mi ń ṣe nǹkan oṣù bí 2 weeks ló fi ń ṣe nǹkan oṣù. Martins 2 weeks láti ìgbà tẹ́ ti fẹ́ra ẹ̀ ń bo nǹkan tí ò dá mọ́ra láti bíi 3 years ago ó dẹ̀ ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀dẹ̀gbó mọ́ra ẹ̀ jáde ẹ̀ béèyàn kankan sọ. kílẹ̀ wá ń ẹ̀dẹ̀gbó ẹnu kílẹ̀ wá ń ṣe ń lé ó yẹ kẹ́ ti lọ rí dókítà ó yẹ kẹ́ lọ sí hospital náà. àti lọ hospital fẹ́ǹtì ni ẹwà òkè ni dókítà kan máa ń. ẹwà òkè wọ́n dẹ̀ ṣe gbogbo test tó yẹ kán ṣe ìyẹn ò dáa o 2 weeks yẹn ti pẹ́ jù o 2 weeks ti pẹ́ jù náà 2 weeks yẹn ti pẹ́ jù o wá sọ pé kò bímọ nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù for 2 weeks
ìyẹn gan lè pẹ̀lú nǹkan tó ṣe ní ìdádúró náà ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tó mọ̀ pé mo sọ pé n fẹ́ travel máa dẹ̀ lò tó 2 weeks so tí n bá dé after 2 weeks kó wá rí mi èmi gbà tẹ̀ máa pè ẹ́ tí n bá ti dé à ń láti máa fi lọ 1 or 2 people ṣá à ń láti wá nǹkan ṣe sí a gbọ́dọ̀ nẹsẹ̀ síta o 2 weeks ìyẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù. ọ̀rọ̀ yẹn fún mi concern fún mi. ó yẹ kó ju concern lọ ó yẹ kó ju concern lọ. Uncle Martins ẹ jọ̀ọ́ ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí because mo lọ sí church wa lánàá wọ́n ṣe revival ní church wa so mo ṣe wá dé church pastor wa kọ̀ wá síwájú mi wọ́n wá sọ fún mi pé ó léèyàn mi kan tó wà nù problem mo rò pé èèyàn mi wo ló wà nù problem mo ló yẹ kí n explain fún G-boy ló wá ní pé kí wá fẹnu ara mi explain fún yín. wo Martins ṣé kí n má tọ̀ yẹn ó ti sọ fún mi mo mọ̀ nípa ẹ̀ ṣé you get àwọn ni wọ́n rìnà sí ní church ó ti yẹ tó explain fún mi ẹnu tèmi ò dẹ̀ lè gbà mo fi ní kókó wá sọ pé mi máa kí n lẹ́yìn tí a bá ní ká wò lóòótọ́ ó ti márùn sí ti ní ṣe díẹ̀ tí ó sọ mọ́ gbà tó wá sọ fún mi èmi reason sí ó ti yẹ kó mọ̀ jẹ́ pé gbogbo àwọn fuck up tá a ti ṣe látẹ̀yìn ló ń bounce back báyìí. Wá kí ló ṣẹlẹ̀ gan kí ló dé tóun tẹ̀lé mi kí ló dé. mo lè jọ má ṣe báyìí fún mi mo fẹ́ ni. ṣé wọn máa bá mi ṣiṣẹ́ ṣá kí n má ṣe báwo ṣé bí àtẹjọ ṣé dandan lọ́ fi ń fẹ́ yàwó ni. ṣé o ti gbàgbé gbogbo promise to promise mi ni. èmi gbogbo eléyìí. promise wọ èmi promise wọ. Yemi o. èmi kàn ní ìkọ́kọ́ mi busy ni mo dẹ̀ ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán mo dẹ̀ ti true pẹ̀lú ẹ̀ kí ló dé. bóyá jọ mo ń bẹ̀ ní jọ mo ń bẹ̀ ní. bí a yí ẹ má ẹ bá pè nọ́mbà yìí mọ́ má dẹ̀ jẹ́ rí ẹ. ọlọ́mọ fi bẹ́ ò dẹ̀ jọ ṣàánú mi. tó bá kó sì kúrò lẹ́yìn mọ́tò fún mi máa fi mọ́tò gbá ẹ sọnù. Yemi o sori wo ó dẹ̀ má rí gẹ̀ẹ́sì kan tó ṣe ó má rí gẹ̀ẹ́sì. kí ló ń bá mi sọ oyún ìwọ lóyún òun láti ṣẹ ni o ó ti yẹ ó ti yẹ you have to abort it okay. Please má jẹ́ kí n abort ẹ̀ mi ò fẹ́ kú. àwọn tó ń ṣẹ́yún náà kì í ṣe oyún ṣíṣẹ́ ló yẹ kó kú náà ìwọ ò ní kú òun láti ṣẹ ni o seriously you won't die okay. It's clearly written on the wall now. As you can see, me tí ìṣètò àti father baby kankan for now. Ó ti yẹ òun láti ṣẹ ni o. Please don't. Excuse me. Don't do this. Please. You have to do. Hold the crowd. I'm finished. ṣé o ti rí ìkànnú ẹ̀ ló máa jẹ́ kó má jẹ́ pé ìtorí ẹ̀ lé ló lọ ṣàṣẹ pé ó ti ń dáa fún ẹ wá fún un lẹ́ ò lọ fẹ́ yàwó mari ò fẹ́ ṣe fàkíà ro. o dẹ̀ rí yẹn sọ. but kí ló rò bá lè ṣe sí báyìí. n tá a ṣe kù sórí yìí tó sì ní kọ́ńtàtì wọn lọ́wọ́ ọ̀hún tó bá ní kó lọ wá a máa lọ bẹ̀ wọ́n ni ó ní láti bímọ bíbí náà bí ẹ̀ náà a máa lọ bẹ̀ wọ́n ni. kí o rò láyé rẹ̀ ó lò ní búyàn mọ́ o ti ń búyàn ó fi tòní ṣe first and the last èmi lọ lógógó ṣé mo yáwó lọ́wọ́ rẹ mú ni àbí ẹ ń dì ọ ni torí ẹ burú ni. kí lẹ fẹ́ ṣe.
kí lẹ fẹ́ ṣe yẹn àgbàyà rárá dá yìí. tẹ́mi ó ṣe fún bá wá ṣe yìí olóòwò bá ń gbọ́ tinubu bí mi tán yányán mo sì ń bínú bọ̀ ni o tinubu bí mi tán yányán wọ́n dáná sun gbogbo bí ni. láyé láyé rẹ ò ní tó bá ti ń bú gbogbo àwọn èèyàn èmi ò tó rẹ̀ ó ti wá dà níbi pé mo sọ ọgbẹ́ ẹsẹ̀ yín sì bú níbi pé mo bá tiẹ̀ jẹ́ ọdún bá lè gbọ́ tí n bá sun gbogbo bí kò sẹ́ńtò ẹ ti bá mi kọ́ fún lówó kí n fi mu títí àbá fún mi ká máa kówó rẹ̀ lọ ṣé ayé ń bẹ bí kíní ni. bọ́dá mi. èwo ń bọ̀ dẹ́ ṣé mo mọ̀ ìrí ni. àwọn ń jí ọ ni. bọ́dá mi kí ni gbogbo eléyìí tẹ̀ ń ṣe. èmi èyí á máa pè mí ní olóògbé ẹ bá bí jẹ́. bọ̀dá kango bọ̀dá kango èmi ẹ kà máa lọ. èmi bọ̀dá kango lè bá gbé èmi olóògógóró jẹ́ n bá bí jẹ́. wọ́n ṣe ni má pè é lólógógó. bẹ́ẹ̀ni òṣèṣàn ẹ̀gbọ́n òṣèwàtọ́ sẹ́yìn ẹ̀yìn náà gbogbo kí n tẹ́ fẹ́ mú yóò wà lẹ̀. mi lọ lẹ́sẹ̀ mo fẹ́ kọ́ mọ̀ kọ́ mi yẹn gidi ní mi láàrin ìlú tí ìbá dáná sókè kàbí kí ni owó pa gbogbo wa ìní pè. ó ti ẹ̀ dá ó yẹ gbéra yẹ ẹ tí ẹ tí ọ̀pọ̀ ẹ̀ wọ́n ṣe ọ̀rọ̀ náà jù bẹ́ẹ̀ lọ. bó bá rú ni lójú àbílẹ̀ léèrè. tó ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn àwẹ̀dẹ tán kó tó wẹ mọ́ olóyè ló mọ́rọ̀ àwọn ọmọ ẹ̀ wá sọ́dọ̀ òun àwọn ọmọ ẹ̀ ń sunkún àìláyẹ̀ mọ́ gbogbo ohun tó bá wà nídìí ọ̀rọ̀ náà mo fẹ́ kó fi hàn mí àṣẹwà ẹfẹ́ inú mi kò ní ṣàìṣẹ nítorí kó ṣe ń tì lákọ̀ṣẹ́ bọ́mọdé bá mọ́ ṣe dání àní ó ṣe bá gbà bá mọ́ ṣe dání àní ó ṣe kó ṣe ń tì lákọ̀ṣẹ́ bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùntàn fọhùn màálù tó jẹ́ babalá bàbá wọn bẹ́ẹ̀ ní kété ẹ̀ ní mẹ̀sì àwọn olótùfẹ́ ọ̀yẹ̀là ọ̀yẹ̀là ọ̀yẹ̀là. ayé tó tó àkàmàrà ọ̀ṣun ṣeun o ẹ̀lẹ́ bàbá olóyè. ọ̀rọ̀ náà lé o ṣe rí arákùnrin tó jókòó yìí ìpọ́nú òun àbáyá rẹ̀ wọ́n ti ṣẹ̀ séèyàn kan ẹni náà ní dábìrà fún wọn o ó mú pàṣán dání ó ní bí pàṣán náà ò bá gé òun ò ní yé wọn náà ẹ̀yin àwọn ni ẹ máa sọ fún kán pé àrò àtọ̀dọ̀fínú wọn ẹ wá lọ sùn kàkà ẹ ronú ẹni tẹ́ ẹ bá ṣẹ̀ ẹ wá lọ kẹ́ ẹ bẹ̀ o ẹ bẹ̀ débi pa gbẹ́bẹ̀ yín ṣẹ́yìn tó bá ti gbẹ́bẹ̀ yín ọ̀rọ̀ náà ò le rárá gbogbo kò ṣe yín báyìí ló di pẹ̀tẹ́lẹ̀ kò jù báwọn. Dadi n tí à ń sọ yìí ó fẹ́ look familiar bákan rí ọ̀rẹ́ mi àti ìyàwó ẹ̀ wá sílé mi níjọ́ kan ìyàwó ẹ̀ bá ní pásítọ̀ wọn ríran sí mi pé mo ti ṣẹ̀ nìkan pé mo dẹ̀ ní láti lọ bẹ̀ ẹni náà. ṣé ìwọ dẹ̀ ti wá bẹ̀? No sir mi ti take any step. kí ló máa ń ṣẹ̀yìn ọmọdé yìí for God's sake? wọ́n sọ pé tó bá ti bonítàn gbogbo wàhálà á dópin ó mọ̀ ipò you are playing with your life. kí la wá ṣe ń bì kí ló ń gbé mi bọ̀ á bí fún kí ni gbogbo stress tó ń fún mi. mo ò rí lè kakún. ó ṣe máa sọ pé ò kakún anyway ó ti gbọ́ nǹkan tí ìyá sọ ń sìn ṣé bó létí ó dẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ fún wa. ẹjọ́ ìyá. ẹ ǹlẹ́ bàbá. tán bá lọ bẹ àwọn tó ń ṣe yẹn ṣé gbogbo wàhálà yà dópin. ẹ̀kọ́ ti fojú mímu hàn ní gédé tó bá ti bà àwọn ẹni tẹ́ mò ń sọ ẹ̀ tó ń dẹ̀ gbẹ́bẹ̀ gbogbo kìṣòro ẹ̀ ó di pẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ náà gbẹ́bọ kó gbé tútù tí ń bá ní ẹmẹ́ran wá mo fẹ́ pa á jẹ ni kò jù bẹ́ẹ̀ lọ. ok tó bá bẹ̀ wọ́n báwo la ṣe fẹ́ mọ̀ pé kò sí wàhálà mọ́ àbí. tó bá ti bẹ̀ wọ́n tán sì gbọ́ ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa rápẹrẹ pàdúrà yín ti gbà. tó ń gbọ́ nǹkan tí ìyá ń sọ o létí o ìwọ ló mọ wọn tó ṣe o èmi ò àmọ́ bí tẹ́tí rìn dé bí tẹ́tí rìn lọ ìwọ ló mọ wọn tó ṣe o ronú ẹ̀ dáadáa kó wá bó ṣe máa lọ bẹ̀ wọ́n ronú ẹ̀ dáadáa kó wá bó ṣe lọ máa bẹ̀ wọ́n o. Martins ṣòro ayé mi tàbá ó kàn fi tiẹ̀ kó bá tèmi ni àbí ìgbà tó ṣe pé ẹ̀yin ọkùnrin ẹ máa lójú ẹ̀ ní fi ríran káfẹ́lẹ̀ ayé lẹ́rù pẹ̀ ń ṣe ṣó ibi tó bá yé mi dé báyìí tí bá ṣe torí ìfẹ́ tí mo ní sẹ́ if not for the sake of the love I had for you like
I would just leave you without thinking about it twice. Mama Beno, I'm very sorry. The matter is, I know you hurt me. I know. I'm so sorry, okay? látòórọ̀ ta kàn jókòó bí èmi ò rí wúlò jókòó ta jókòó. Dádì, ìjókòó wa ní wúlò dókítà wa àtẹ́tì sọmọ lọ́wọ́. ṣé ẹ mọ̀ pé bàbá ti ń sọ̀rọ̀ ìjókòó tí a wúlò ìjókòó ilé wúlò alọ́mọ ń bẹnu lé ní bedroom wọ́n ń fún lábẹ́rẹ́ lọ́wọ́ ń tọ́jú ẹ̀ sáà dókítà wọn ọmọ tí ń ṣe ni ṣé wàá sọ pé wọn dókítà ọmọ tí ń ṣe ni. ẹ bá jẹ́ kí tiẹ̀ wọlé kí n lọ wò ó tí ìfà tiẹ̀ lójú àti rí ṣèbí òun fọwọ́ kàn ń sì mọ àlàáfíà rẹ̀ bó ṣe ẹ wò. Dádì, ẹ sà ó yẹ kẹ́ nígbàgbọ́ nù mí nǹkan tí bá sọ fún yín tó tọ́ ni mo sọ fún yín wọ́n attend lọ́wọ́ kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣe. ẹ wò bí ṣe jókòó yìí náà jó mi náà jó mi. Dádì ẹni sùn dádì ẹni sùn kí wọ́n máa lọ. kí ló ń ṣe yín bọ́dà káńgọ̀ ẹ̀ ṣe ẹ tẹ̀ níta rárá kí ló dé tẹ̀ ṣe báyìí. ṣé àwọn akáǹ sọ̀rọ̀ ní ìsìn ṣé oríwo òpin ni. ọlọ́run ti ẹ bẹ́ẹ̀ kábà fílẹ̀ tẹ́ bá ń lọ tẹ́ bá larí mọ́gànnà àjẹpẹ́ aláàdì dọ́bù aláàrẹ̀ àwọn atẹ́sẹ́gbẹ́ kan wọ́n ní kọ́mọ náà wà lẹ́gbẹ́ kan ẹ̀yin gẹ́gẹ́ fún alára yín kì í sọ̀rọ̀ ẹnu wàláì kápẹ́ wo bá ń bẹ́nu mọ̀lẹ́bí ni ọyẹ kápẹ́ yìí náà tẹ́gbẹ́ bẹ́ẹ̀dì kan kí wọ́n mọ fún lábẹ́rẹ́ kí wọ́n mọ tọ́jú yín pẹ̀lú ojú yín àwa ni kẹjọkù ìbílẹ̀ tí ń sọ dẹnu mi ṣé èèyàn máa ń ké mọ́ ń gẹ̀gẹ̀ pé kó gbé tọ̀ fún ẹ̀mí ni ṣé bàbá wájọ́ mi ké ni àmọ́ bá ń sọ̀rọ̀ wọ́n mọ̀ bá wa lágídí agídí àtìgbà kékeré bẹ́ẹ̀ lára bàbá kò kú òdì sìn ṣé ọ̀rọ̀ nu nígbà tí wọ́n bá ń lọ ní ìsìn tí wọ́n bá larí mọ́gànnà tẹ́jẹ̀ bá bù wọ́n tá la fẹ́ ké sí níbo ni owó àwọn mọ̀lẹ́bí. gbẹgbẹ mi ìrírí nǹkan mímú bí. nǹkan tuntun olóṣìwò lẹ fẹ́ mu. Láti ẹ̀rọ ní sọ̀rọ̀ ṣẹ̀gbọ́ tí dókítà bá dún máa wá yọrí sí. Martins ṣé ó ṣìrìn ni. morogun ló ṣẹlẹ̀. tó ń torí ọlọ́run mo fi bẹ̀ dáríjì mi. ṣé wọ́n pọ́nlẹ́ burúkú ni ẹ ṣá àjọ tí mo ti rí láyé mi sí òróró burúkú bíi tiẹ̀ rí ìwọ o wá bẹ̀ mí o tún bá àbúrò ẹ̀ lẹ́yìn kó wá máa bẹ̀ mí. àǹtí mi ò ṣàbúrò ẹ̀ ìyàwó ẹ̀ ni. àǹtí tó rọ lórí burúkú lẹ fẹ́ ok ṣé ìyàwó Sàrà ni. mi ò ṣe ìyàwó Sàrà. ẹ ṣe ìyàwó Sàrà ẹ tí lè yan fẹ́ because Martins olórí burúkú ayé àtọ̀run lélẹ́yìí. tó ń torí tọ́lọ́ tèmi dùn jọ wọ́n torí tọ́lọ́run jọ. wọ́n ní kí wọ́n fi nǹkan dọ̀bálẹ̀ fún mi ní àbí ó kí ó yẹ máa lọ ẹ máa lọ kí ló ṣẹlẹ̀ ẹ máa lọ. ẹ máa lọ bẹ́ẹ̀ ń bẹ̀ mí inú bí mi sí ẹ máa lọ. bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ṣe wọ́n fi lè sìn. ó dàbí pé bí wọ́n yọ ń bọ̀ lára mi I'm just I don't know. ọ̀pẹ̀ nìkan lọ bó ṣe máa ń ṣàyàn mi no why. Dáúdà lélẹ̀ òun ló bá wa bá ọ̀gá ẹ̀ sọ̀rọ̀ tọ́yẹ fún wa lówó tá a fi san bills ẹ̀. àbúdá Dáúdà ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o iná ò ní tó wọ́n yín o. Ọlọ́run ní ká dúpẹ́ fún àti wípé pàtàkì lọ́nà ọ̀gá mi náà tó ṣèrànlọ́wọ́ tí mo lọ bá pé nǹkan báyìí tó dẹ̀ ṣe ká dúpẹ́ fún un náà torí tí ò bá sí kò sí ní abẹ́sẹ̀. àtọjọ́ tí mo tẹ̀ sí rí wọn yẹn mo ti mọ̀ pé èèyàn gidi ni wọn but then a máa ní ìdásílẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn. kò ní ìkẹwàá tó ti bá ọkàn dágbẹ́ ń dààmú ara yín ni àti pé tá à ń sọ yìí tó bá sì yàn lórí kò ń fẹ́ kí yẹn kan wá dúpẹ́ lọ́wọ́ nǹkan. ẹ wo kò dàbí disgrace kankan èmi náà máa tẹ̀lé yín. ó mọ̀ kọ́ tí mo rò bí a kàn ń bọ̀dà ni. ẹ̀gbọ́n mi má jẹun
kódà náà. tó tọ́ dẹ̀ ní tó nígbà náà máa náà fẹ́ mú nǹkan. lára tí wọ́n ti ẹ̀ ti jáde ní máa tó kàn lágbára. What are you doing? What are you doing here? Babe, Joe, má bínú sí mi. Dáríjì mi. Can you just get out? Get out of my house. Get out. Please. Kí ló dé? Ó ṣe sọ pé ó ṣe mọ́. Fi mí lẹ̀ sọ ààyè mi. What are you doing here? Kí ló dé? What do you want? Àǹtí ẹ jọ̀ọ́, mo fọlọ́run bá bẹ̀ yín. Ẹ bá mi dáríjì. Ta la wọ́n? Èmi nìyàwó wọn. So you've got the gut to bring your wife to my house? Oh yeah, méjì, ẹ jọ̀ọ́, ẹ bọ́ síta. Àǹtí ẹ jọ̀ọ́. Dáríjì fún kí ni? Ẹ béèrè lọ́wọ́ nǹkan tó ṣe fún mi. Ẹbí, ṣe bóun nìyí. Obìnrin lẹ́yìn náà ṣe lè gba owó ẹbí. Àǹtí ẹ jọ̀ọ́, mo fọlọ́run bá bẹ̀ yín. Ẹ bá mi dáríjì. Mo tó bá ti ń ṣe mi ti ń ṣe. I understand your plight as a woman, but find a place in your heart to forgive him, please. Deep inside your heart. Oh, it's okay. I'm hurting. Please. Find a place in your heart to forgive me. Okay. I'm hurting. Please. Ẹjọ́ ẹ bá mi dáríjì. Okay, mo ti gbọ́ ẹ̀dìdẹ́. Ẹjọ́. It's okay, ẹ̀dìdẹ́. Mo ti gbọ́. Mo ti dáríjì, bọ́ obìnrin lẹ́yìn náà, ẹ̀yin náà ẹbí gbogbo nǹkan tó ṣe fún mi. Ẹ̀yin náà lè gbarú ẹ̀. Bọ́ bẹ́ẹ̀ tẹ́ ṣe sọ̀rọ̀ ń sìn náà. Mo ti gbọ́. Mo fà á sí ọwọ́ Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ṣé tí bá mi dáríjì tọkàntọkàn. Mo ti gbọ́. It's okay. Ẹ lè máa lọ. Thank you so much. So, ǹdẹ̀ dàrá àbúrò mi. Mo find you. Ọ̀rẹ́ jí ni. Bọ́dẹ̀ dàrá àbúrò mi. Pẹ̀lẹ́. Ó ti jọ mí jù. Mo ń kówó lé mi lórí báyìí. Ìkẹtí mi ṣẹ́gun àbí ká wá bọ́ mi. Daddy ń sùn jẹrẹ. Daddy, oúnjẹ yín ti rẹ́dí o, ṣé lè lọ jẹun báyìí? Oúnjẹ. Yes, sir. Wo aya mi bí n ṣe wà yìí mo ti yó ebi ò pa mí rùn jẹ. But why? Ẹ ti jẹ anything látàárọ̀ sir. And again, mo ti notice látàárọ̀ tí mo ti wá around. Inú yóò dùn. Má ṣe o. Ẹ kàn ń wò mí lórí ìjókòó yìí ni. Ọlọ́jọ́ mi ń retí kó dé. Láíláí sir, Ọlọ́run ní jẹ́ sir. Dáàdì kí ló ń ṣe yín náà? Ẹ má ronú bẹ́ẹ̀ dáàdì. Dáàdì kí ló ṣe yín náà? Mo sọ pé kí wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. Ẹ ṣe máa sọ pé ọlọ́jọ́ lẹ̀ ń dúró de ọlọ́jọ́ báwo. Dáàdì, Ọlọ́run jẹ́ ká rí rẹ̀ sir. Ẹ má pẹ́ fún wa, ẹ ní kókó òjijì fún wa. Ẹ ṣeun. Kí ni ìwúrí mi? Kí ni ìwúlò mi gan pàápàá? Èmi ní afọ́jú mi fẹ́ fi fọ́tò sí. Ṣebí tẹlifíṣọ̀nù ẹ̀yin ń wò yìí èmi kàn fetí gbọ́ ni. Kí ni ìwúlò mi? Ìbá kúkú máa lọ. Àbí? Ọlọ́run ní jẹ́ sir. Kí ló ṣe dáàdì náà? Mo má dá dáàdì lówó mọ ọkọ tó ṣẹlẹ̀ ni. Àtìgbà tẹ́gbọ́n mi yẹn ti kú. Ojoojúmọ́ lọ́wọ́ máa sunkún. Mo dẹ̀ máa ń sọ fún wọn ò ní ìdá tí máa ké. Ṣé àwa tó kù ṣé àtúnṣe ọmọ fún wọn ni? Ẹkún tó sún yẹn ló fa cataract fún wọn. Cataract yẹn sì òun ló fa ojú wọn tí wọ́n fi ríran mọ́. Baby, what's wrong with you? No, they need to for. Ṣé àwọn pàgbàlagbà. Daddy, ó ti tó. Ó sì tún mú mi rántí ọjọ́. Ó ti tó. Ẹni má pè mọ́ ti tó. Ìbá ṣe pé ẹni tó ń wí ìbẹ́ láyé ní ṣe gbogbo òkú tó ṣẹlẹ̀ yá wá ṣẹlẹ̀ bí kò lè ṣẹlẹ̀. Àmọ́ ó ti gbà pé bó ṣe pọ̀ lọ́run sọ láàrẹ̀. Kí ló yẹ tẹ̀ ń ké náà? Kò burú, ó ti bọ̀. You are welcome to our world. Thank you very much, sir. Dauda. Sir. This is our new supervisor. Tí n bá ti ṣe tán pẹ̀lú ẹ̀sìn, màá fẹ́ kó bá mi mú round premises. Okay, sir. Thank you very much, sir. And please, anything tó bá need láti béèrè, o lè pé kó béèrè lọ́wọ́ ẹ̀. Tí nǹkan bá yẹ, òun ti pẹ́ pẹ̀lú wa dáadáa.
so o lè pè kó béèrè lọ́wọ́ ẹ̀. Mo really appreciate the opportunity there for me. It's a great one, I must confess. Mo dey promise yín wípé mo ní ever disappoint you, sir. I'm happy for that. Inú mi á dùn tó bá lè ṣe. Gbogbo èrò ọkàn mi ni wípé kí lọ síwájú bá ilé iṣẹ́ yìí lágbára Ọlọ́run lọ síwájú àbá. Báwo ni wọ́n tún? But let me first of all introduce. Gbogbo olórí burúkú yìí kò ní dá fún ẹ. Kò ní dá fún ẹ. It shall not be well with you. God will punish you. That's my son. Sir, your son is so heartless. He's so big. He meant for me to die. Oh, sọ̀rọ̀ ni kí ló dé ibo lẹ ti mọ́ra yín. Níbi tí mo sọ̀rọ̀ ẹ̀fọ́ nígbà yẹn. Oh no, torí bẹ́ẹ̀ tí mo rí lórí ìjókòó ni sá. Ó yẹ kí n yá aṣọ mọ́mọ́ ìlà Ọlọ́run ni now. God will punish you, I swear to God. No, don't do that. Please, just sit down. Anything tí o bá ṣe, jókòó náà. Please. Oh, it's so unfortunate, sir. Please. Sit down. Oh, God. Please. Just sit down. Oh my God. You see yourself. Ṣó gbogbo gìrẹ́gìrẹ́ ní gbòòrò tó máa ti máa bẹ́rí tó máa fẹ́rí sórí nǹkan tó cause. Wait, what did you think? You thought I was never going to be okay? I am doing very well without you. Ṣó ti gbọ́? Ibi nǹkan tó rò kọ́ ló ṣẹlẹ̀ sí mi. Èmi ò lè kú. Mi ò lè ever kú. Ṣó ti gbọ́? Ẹjọ́ má bínú sí. Olówó dùn ìpọ́dọ̀ yìí. Oh God. Sorry, tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ìwọ náà la ṣe máa bẹ̀. Mi ò ní fẹ́ kó fi kíní ṣe ìbínú títí. Ọ̀bẹ gan mọ́ lọ́wọ́, ó jọ ọ̀bẹ lẹ̀. Ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe o. Gbogbo nǹkan tó ṣe máa fẹ́ kó forí jì. Tí ẹ ti di méjì lọ́dọ̀ mi. Ìwọ ni supervisor lè ṣe mi. Ọ̀rẹ́ ọmọ mi dẹ̀ ló tún jẹ́. Torí pé ò ti dànù. So nǹkan tó bá fẹ́ gan-an ṣàlàyé fún mi. Mo ready láti ṣe. First of all, sir, I'm going to start by saying that I quit this job. Kí ló dé? Nítorí ìjà kékeré tó wà láàrin wa àti ìmọ̀. Bẹ́ẹ̀ni, sir, mi ò lè feel comfortable because èmi mo mọ bí tí ọ̀rọ̀ yìí tó dùn mí dé. Mi ò lè máa ṣiṣẹ́ ń bí báyìí. Kò lè work. Ṣé o mọ̀ pé gbogbo ẹ̀ náà á ti bẹ̀ẹ́? Mo understand, sir. Ẹ ṣe nǹkan aburú fún mi, but I'm only following my heart. Kò lè convenient fún mi rárá kí n máa ṣiṣẹ́ níbi tí mo mọ̀ pé Daddy Martins ni. No, it won't work for me. And secondly, ìdáríjì tẹ́yìn sọ pé kí n dáríjì Martins. I will only forgive him on one condition. And the condition is? He will pay for the damages caused in my life. The sum of 5 million naira. 5 million? Ọ̀pọ̀. Ọ̀pọ̀ jẹ́ o. Ká ní mo ti kú ni mọ̀ bí i 5 million ó ju ẹ̀mí mi lọ. Èmi mọ̀ nǹkan tí mo go through now. Enemy yìí cannot explain what I went through. Ọlọ́run ni ò jẹ́ kí n tí kú by this time. No. Mi ò sọ pé ó pọ̀ jẹ́ mi ẹ lọ. But 5 million ṣọmọ nítorí ṣé owó ìdáríjì ẹ̀ṣẹ̀ la máa pè yẹn ni? Ó pọ̀ díẹ̀. Jọkẹ́, 5 million pọ̀. Ṣé sùúrù? Ìwọ náà kọ́ ló dálẹ̀. 5 million pọ̀. Ó jẹ́ gbẹ́ni ẹ sọ̀rọ̀ kó má jẹ́ ń bínú sí ẹ. 5 million pọ̀. Anyway, mi ò bẹ lẹ́jọ́. But àwọn ni mo fún ní grace and this opportunity wípé kí n jókòó síbi tó jókòó sí. If not, mi ò ní máa lanu sọ pé nǹkan pọ̀. Anyway, Daddy, n jẹ́ pé ẹ ṣe nǹkan aburú fún mi. Tẹ́ bá fẹ́ kí n forgive ẹ láti inú mi wá pé àti inú mi mo ti forgive ẹ fún mi ní 3 million or nothing else. Lórí ẹ̀ṣẹ̀ dídá yìí náà. But àbí Ọlọ́run gan ò gbowó. And that's why I am not God. Adéjọkẹ́ lórúkọ mi. 3 million.
ǹlẹ́ olóyè. ẹ mọ̀ bínú pé mo dá yín dúró. bínú kẹ. ṣé ẹ rí ewé tí ń lọ jáì ohun tó ràn yìí kò gbúdọ̀ wọ̀ bá àsìkò tá a mọ̀ ń jagun gan láwa yìí. ìdí tí mo ṣe ké sí yín pé kẹ́ ẹ yọjú sí mi kíákíá òun ni pé àwọn alálẹ̀ fi nǹkan kan hàn mí kójúmọ́ èmi tó mọ́ ohun tó sì fi hàn mí yìí ó nágbára púpọ̀. ṣé wá rí òjò tó ṣù yìí kò gbúdọ̀ rọ̀ o nítorí tó bá rọ̀ kékeré lẹ sì rí yìí o kàsàkàsà ń bọ̀ bàbá késekése ni. ẹ wò ibi tèmi gan lọ gan nìyẹn ṣe rí gbogbo àpẹẹrẹ tẹni a máa rí ààrẹ àpẹẹrẹ kankan kò sí ìtarí ń bẹ gbogbo wọn tẹdẹ ní kálọ́rí gbogbo wọn láti rí àfọwọn míì gan lówó nu wọn but still nǹkan kan wọ̀ sí i. kò lè sí yàtọ̀ bẹ́ẹ̀ àwọn àpẹẹrẹ tí mo lè máa rí ẹ̀ lè rí nítorí ṣe ló dà pé ẹ fẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ń pa làpálàpá ẹ̀ jánà o ṣé rí gbogbo àwọn tẹ́lọ́mbà yìí àwọn gógó kọ́ ló wà ń di ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ yìí o ẹni agbójú òkùnlé ò jẹ́ ní àgbà ṣé wá rí nǹkan máa ṣe fún mi sìn tẹ́ bá ti délé ẹ bá ń sọ fọ́mọ yín èyí tó jọkọ ẹni mo ní kó wọn àti ìyàwó ẹ̀ kó wọ́n rí mi ní kíákíá tèmi àti wọn bá ti fojú rojú mo mọ̀ pé àwọn alálẹ̀ ò tọ́ mi sọ́nà. tó bá gbọ́n yín dáadáa wọn àti ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ni kíákíá ni o omi gbóná gbọ́dọ̀ pẹ́ lẹ́nu o bẹ́ẹ̀ ọwọ́ gbọ́dọ̀ pẹ́ ń sàkéèké. ok. ẹ má mi kù lágbára àwọn alálẹ̀ ẹ̀ ní fojú sunkún. àmín ẹ ṣe lọ. bó bá lè ṣe jẹ́ ẹ ǹlẹ́. dáàdì mi ló sọ pé ẹlẹ́fẹ́ rí èmi àti ìyàwó mi. lóòótọ́ ni èmi mo sọ fún bàbá yín pé kọ́níkẹ́ méjì yọjú sí mi lórí nǹkan tí mo dẹ̀ rí lórí ọ̀rọ̀ yín méjì mo fi ní kẹ́ yọjú sí mi kíákíá. ṣe rí òjò tó ṣú dẹ́dẹ́ síta yìí òjò náà ò gbúdọ̀ rọ̀ o tójó ìbá wa ṣèṣì rọ̀ ohun burúkú á máa já lóhun burúkú ohun burúkú á máa já lóhun burúkú ẹ̀gbọ́n agún ayé ẹlẹ́sẹ̀ wọ́n wá yọ lẹ́sẹ̀ tiẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin fẹ́ rí láburú ju ìtẹ́tí rí látẹ̀yìnwá ìdí rẹ̀ tí mo fi ní ẹ yọjú sí mi. ajá lókè ṣùgbọ́n ìyá wa gbogbo àwọn tí wọ́n ní ká lọ bẹ̀ náà ni mo ti bẹ̀ kódà mo tún ọ̀fà àwọn olówó gan níbi tó le dé ṣùgbọ́n kàkà kó sọ lára yá jẹ́ pípele ló ń pele sí i even àmì tẹ́sọ́pá máa rí gan àárí anything. ẹ lè rá mi lóòótọ́ mo ní ẹbí eégún ilé ẹbọ mo ní ẹbọ ṣá ọjà ẹ̀ẹ̀kọ́ tí ọ̀gbìn ìsọbẹ̀ kúkú bọ́ àmúgbà tó jẹ́ pé àtẹ́gùn ilé àtòṣá ọjà kò sí ìtẹ́ ẹ̀ṣẹ̀ nínú ẹ̀kọ́ àwọn àmì tí mo ní ẹ rí kò sí bẹ́ẹ̀ ṣe máa rí. lẹ́ arábìnrin mi a gbọ́ pé ọkọ yín ti lọ bẹ̀ gbogbo àwọn tọ́ṣẹ̀ ṣé ẹ̀yin ò rò rárá bóyá ẹ tiẹ̀ ṣèyàn kan àbíyàn kan ṣẹ̀yìn. mi ì ṣèyàn kankan ìyá wa. ó dá yín lójú. bẹ́ẹ̀ni. ro dáadáa o. mi ì ṣèyàn kankan. ẹ má làágùn jìnnà wọ́n ní tó bá rú ni lójú àbílẹ̀ léèrè tó ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn àwẹ̀dẹ̀ tán kó tó wẹ mọ́. wọ́n ní báwọn bá ní amí kan gbá bí èrè bá ní amí kan pẹ́ bí ìgbín bá ní amí kan kára wọn bókù bá kú láyé àkàlà gbòdì ọ̀run mọ̀ àwòfin tẹ́yẹ kárọ́ àlàkọ́lẹ̀ tòṣùmarè bí kòwé bá kú láyé àkàlà ní túfọ̀ ẹ̀ lóde ọ̀run ọ̀yẹ̀là ọ̀yẹ̀là ọ̀yẹ̀là. ẹ bá ń súnmọ́ bí. ẹ wò ó. orí báwo lọkọ ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn. ọkọ mi ló sọ tó fi dá lálẹ́ gàràgà bẹ́ẹ̀. ọ̀rọ̀ ẹ ti sú mi tí bá lọ́rọ̀ ò sú mi irọ́ ni mo pa tí bá rẹ́rìn láàárọ̀ báyìí ẹkún ni lálẹ́ tó bá ń gbọ́ ẹ̀rín láàárọ̀ ẹkún lálẹ́ èmi àtọkọ mi gan-an ló ń jẹ́ bẹ́ẹ̀. ìyẹn tún ga gan o. ọ̀rọ̀ ti sú mi pátápátá. kò yẹ kó máa ṣe bẹ́ẹ̀ yẹn ṣá.
ẹ jẹ́ sọ̀kọ̀ tẹ máa sọ o ẹ mọ̀ ọ̀dẹ́ máa sọ o èmi ò sí bẹ́ẹ̀ o. èwo ni kọ́ṣọ́ nǹkan tó wọn máa sọ ṣé torí pé mo wà nú mọ́tò oníkálukú ló lè sọ nǹkan tó bá wù. wo ọ̀rẹ́ mi adùn má wọrí tiẹ̀ ṣòrí tí n bá ti délé màá pè ẹ́ àṣírí àsọ yòókù lórí. àṣírí ọmọ mi. o lè ràn mí lọ́wọ́ àgbà. That's just it. Inú mi á dùn pé kí n tiẹ̀ lè rójú ọkọ mi nílẹ̀ mi mọ̀ I can choose anything like mi tiẹ̀ mọ̀. ṣé ẹ mọ nǹkan tẹ́mi fẹ́ sọ ọsàn tó bá rí gbajúmọ̀ tó kọ tó lóhùn ò jábọ́ ẹyẹ oko lásán báyìí ẹyẹ oko tí ò gbádùn ló máa ṣàjẹ lálu sí gbogbo ara ẹ ní àwọn. ìtumọ̀ ọ̀sùn mi o. ẹ bá mi bèrè lọ́wọ́. ó yé àwọn kan tí ó bá tiẹ̀ yá àwọn kan. sẹ́yìn wá ní gbajúmọ̀. tèmi gbajúmọ̀ tó báyìí. ẹ jọ ẹ jẹ́ ká wà bọ́lẹ̀. oríṣiríṣi wọ́n dára bọ́lẹ̀. ẹ jẹ́ ká bọ́lẹ̀ gbajúmọ̀ ọsàn ẹ̀yin kan ní gbajúmọ̀ ẹ̀yin kan lọ́sàn. ọ̀rẹ́ mi bọ́lẹ̀ gbajúmọ̀ atọ́sàn ẹ̀yin náà ní. wonderful. Okay. Adùn. Ó dábọ̀. Lanre, wo ni mo wá bá? Ọ̀rọ̀ ọkọ mi ti sú mi nílé. Mi ò rójú ẹ̀ ńlẹ̀ mọ́. Ó ti sú mi. Mi mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Tí n bá sọ̀rọ̀ kò ní dá mi lóhùn. Ó kàn ń dáàdì mi. Mi ò mọ nǹkan tó ń ṣe. Kò ní fọwọ́ kàn mí. Kò ní ṣe nǹkan kan pẹ̀lú mi. Ó ti sú mi Lanre. Kò dẹ̀ jọ́gbọ̀n mi. Mi mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. O lè sọ pé kò ṣe pé o ṣe. I don't think I've wronged him in any way. Gbogbo àwọn tí mo mọ̀ mo ti lọ bá. Yet there is no changes at all. Tọ́rọ̀ bá rí báyìí tó lọ́kùnrin lèmi náà ṣoṣo pé kò ṣe pọ́kọ ẹ ti ní obìnrin ní síta. Ojú mi. No. Ti fẹ́ lómi or girlfriend kan síta. Ó fẹ́ lómi, I still trust him a bit. You trust him. Gbọ́dọ̀ trust kalẹ̀ ọkùnrin ló ń sọ̀rọ̀ pé o trust ṣe fẹ́ ọkùnrin lèmi náà. I knew him. Ṣé bẹ́ẹ̀ mi ni mo fẹ́ mo mọ̀. Solution wa. Solution. Yes. Ṣé n kò ṣáà ti máa rójú ọkọ ẹ lẹ́yìn? Yes. Mo fẹ́ kó máa fọwọ́ kàn ẹ́. Yes. Wàá rójú ẹ lẹ á fọwọ́ kàn ẹ wàá bà ẹ ọlọ́run abẹ́rẹ́ máa gbé ẹ sórí rìn báyìí. Wọ́n sì mo ṣe wá bá ẹ náà ni. Máa wo rẹ̀ solution wa fọkàn balẹ̀. Mo ṣe làwọn. ẹ jáde. ara bí pẹ̀lẹ́ ọmọ mi ọmọlúwàbí Ògúndáre bó ni sórí Olódùmarè àtúntì ẹ̀ náà ṣe èèyàn tó fi tiẹ̀ sílẹ̀ tó ń gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run náà ló ń gbọ́ tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa ọ̀rẹ́ dáadáa rèé ọ̀rọ̀ yẹn lè díẹ̀ o problem gan tí o Olódùmarè ló jẹ́ kẹ́ ẹ̀ tara kì sí o kálẹ̀ ẹ̀ tara kì sí ni nǹkan á bàjẹ́ o irú March kọ́ la wà yìí April ni ọkọ ẹ̀ ò bá fún yàn lóyún tó wá di October kálẹ̀ wo ọ̀rọ̀ yẹn níran èèyàn mẹ́ta ló máa gbóyún wá Ìgbò Haúsá Yorùbá wọ́n dẹ̀ máa burú bí àpárá ni wọn ò ní gbà kò tí ì ṣẹlẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀. Ẹ̀dá mi ṣe. Orí ẹ̀ ò ní takò ẹ́ ọpẹ́lọpẹ́ pẹ̀lú eléyìí tó tètè ta ẹ́ nídìí kìjì ká ní wọn ò ta ẹ́ nídìí kìjì ni nǹkan á bàjẹ́ ǹjẹ́ ìwọ mọ̀ pé ìwọ máa bí pírẹsidẹ́ǹtì fún. Irọ́ ni Lanre ó ní máa bí pírẹsidẹ́ǹtì. ọmọ ẹ máa jẹ pírẹsidẹ́ǹtì nílùú ikú tó fayé lẹ̀ ohun tí wọ́n rí nìyẹn wàá gbọ́ láti ẹ̀ sílẹ̀ ohun tá a lè ṣe wà tí gbogbo nǹkan fi máa wà òkè. ẹ wo ẹ̀gbọ́n ṣẹ́rí mo ti lẹ́nu gan ká tó débi báyìí kí ni solution gangan bọ́n ṣe ni gbé wá ní March tọ́ ni gbé wá ní April tọ́ ni gbé wá ní October solution yẹn gangan òun ni kẹ́ bá wa wá. a ní tí mo fẹ́ fún ẹ o lè ráàyè fi sínú juice àbí kó o fi sínú oúnjẹ fún tó bá fi jẹ́ tó gbé mi
ó ti di àjẹgbẹ́mì ní ti kàlùkàlù yẹn lọ́dọ̀ tiẹ̀ ó tọ́ o kí aago 12 ọ̀la tó lù á pè ẹ́ tó 60 times má ti rẹ̀rìn ó wá léèwọ̀ o ò gbọ́dọ̀ pariwo mọ́ o kí ni mo wí. Bàbá ariwo mi ò lè pariwo irú mi kọ́ ló ń pariwo. láti sìn lọ ó ti di òbébì kí ni mo wí. Òbébì. bó bá ṣe òbébì 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 ló máa pé ó ti dọmọ lọ́wọ́ ẹ̀. Bàbá mi ò níṣẹ́ méjì òbébì. òbébì ni. ó ti tán ó ti di ṣíṣe. ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù ẹ ká lọ ẹ wọlé. ẹ wá orí ìsèbé 4 orí ìsèbé tó bá gbó atari àjìjà 16 ọwọ́ ilégbèdè dúdú yẹn méjèèjì lẹ máa gé. ẹ̀yin kọjá pé kí ló ń jẹ́ farabalẹ̀ jàre ẹ̀yin kọjá re so ẹ wọ ọwọ́ ilégbèdè méjèèjì yẹn ẹ gé ní tútù ẹ wá ọ̀gà òyẹ̀ 5 nìyẹn òyẹ̀ àtọlọ́yọ̀ bẹ̀rẹ̀ bíi 4 so ẹ wá ju gèlè ẹ̀ sí àlá ló máa fi lá tó bá ti lálàá á lálàá pé ọpọlọ òun sílẹ̀ ọmọlẹ́yìn á wá sá ọpọlọ ẹ̀ pa tó bá ti sá báyìí ọ̀run rẹ̀ nìyẹn. máa bá yín jà o. kí ló ṣe é bí eléyìí. orí ìsèbí kan orí antelope ni kí ni túmọ̀ gbogbo yẹn ẹ wo èmi gan kọjá yìí mi tó bá yẹ pé mi kọjá yìí mi ẹ wọ jórí yín ẹ wọ jórí mi ta ni onímọ̀ pé ẹ dàgbà jù mí lọ ẹ ti kó bá mi ẹ ti bá yín mi jẹ. kó bá yẹn lọ́nà wo. ọmọ tí mo mú wá bíbá ṣé àwọn pẹ́ ti pọ́kọ ẹ̀. gbogbo padà kó wá gbọ́ alihamudulilayi sẹ́ni mo ti rò pé kan gidi kan tó ní mí nílò bá wa kí wàá nìyẹn mí nì. agbin apọ̀yà nínú ńlá a ṣe nínú làṣà kí ni ìyàtọ̀ nínú ẹ kí ni kan tó fẹ́ náà nìyẹn. èmi ò rán yín ní kankan nǹkan tí mo sọ fún yín ni pé ẹ bá mi mú kó lọ́nà mi ì sọ pé kẹ́ pa o. o ní kí n mú kó lọ́nà. ṣé ìwọ ò mọ̀ wípé ẹni tó o bá ń fẹ́ ìyàwó ẹ̀ tó o bá yára pa òun ló máa kọ́kọ́ pa ẹ́. èyí tí mo sì yẹn ló yí sí ẹ̀kọ́ lọ́ máa pàdé lọ́rùn ni. ṣáyà àtàwọn ẹranko ti gbérí ni ewé ẹ̀kọ́ gbogbo àtàrọ̀ tẹ̀ sọ̀rọ̀ orí ẹ ti fẹ́ darúkọ mọ́dà 100 ẹranko mi báyìí kí ló dé ìmàdò antelope kìnnìkan ṣẹlẹ̀ dẹ́ kí ló dé gan. ẹ̀gbọ́n àbúrò. ẹ̀gbọ́n tí n bá fún yín ní left. èmi ò ní gba left lọ́wọ́ ẹ. ẹ̀gbọ́n máa fún yín left. èmi ò ní gba left lọ́wọ́ ẹ. bàbá ayé mi ti bàjẹ́. kí ló dé. bàbá mi ti kú. lórí pọ́lẹ́ ìfúnnukú yìí. Adùn. mo ṣe. O ṣe yìí tán. Ayé kò lè pa mí nìyẹn o. Kò rí bẹ́ẹ̀. O ṣe yìí tán. Kò rí bẹ́ẹ̀ kò rí. Ìyá wa abẹ́rẹ́ rí nǹkan. Ẹ wo àsìkò tẹ máa dáyàn kan lẹ́bi àbí dáyàn kan láre kọ́lẹ̀ wà yìí o. Iná ń jó yín lábẹ́ aṣọ ẹ̀ mọ́ ni o. Ṣé lásìkò tá a wà yìí? Ká wójútùú sọ̀rọ̀ yín ná. Ẹ jẹ́ àkọ́kọ́ lé yọ́rọ́ lọ́rùn náà. Àbọ̀ àfàbọ̀fàdìyẹ. Ìyàwó wa. Ṣé bó fojú ara ẹ rí? O dẹ̀ mọ ọmọkùnrin náà dáadáa. Bẹ́ẹ̀ ni ìyá wa. Ó mọ wọn dáadáa. Ọmọkùnrin tí mo kọ́kọ́ fẹ́ láàárọ̀ ọjọ́ yìí. Àbújá kò sí lọ́rùn ọ̀pẹ o. Ibi tó o bá bàgùn, ibẹ̀ ni wàá bá sọ. Wàá tọ́ ẹbí àwọn arákùnrin yìí lọ. Tó bá ti wá ráwọn ẹbí ẹ̀, wàá fi ẹnu ara ẹ̀, wàá fi jẹ́wọ́ gbogbo nǹkan tó fayé ọmọ wọn dá lára fún wọn. Lẹ́yìn eléyìí, tó bá ti ṣàforíjì fún ẹ. Ní kété tó bá ti dáríjì ẹ, ó di dandan gbogbo tó o bá fẹ́ Ọ̀ṣun lòun ó ṣe fún ọ. Àmọ́ bọ́mọkùnrin yẹn ò bá dáríjì ẹ, késekése lẹ́sìn rí o. Kàsàkàsà ń bọ̀ bàbá késekése. Ìyá wa. Mélòó lábẹ́ ọ̀run. Òun náà ti fojú ara ẹ̀ rí sí i. Ìgbónára àgbójú gan ó máa ń bani láyé jẹ́. Àmọ́ àsìkò yẹn kọ́ la wà yìí. It
Martins jọ mo fọlọ́ ń bẹ̀. Ọ̀rẹ́ mi bó ṣe rò. Mo fọ̀rọ̀ lọ́rẹ́ ló kó bá mi Martins jọ. Martins jọ náà. Martins jọ mo fọlọ́ ń bẹ̀. Martins jọ mo fọlọ́ ń bẹ̀. Jọ, you know I love you. I don't mean to do this. Wọ́n ti ẹ̀ ni. Ṣé ìwọ náà wá rí báyìí? Kí ló dé yìí obìnrin ò ṣe ní sùúrù rẹ̀? Sórí pé ó ti wá fi tiẹ̀ kó bá mi báyìí. Anyway, jẹ́ ká kọ́ lé ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ náà. Ká fọwọ́ fẹ́ di ẹ̀. Kò sí wàhálà. Ibo la lè wá sí báyìí? So nǹkan tí mò ń sọ ni pé ṣé ẹ tí wàá rẹ ni mú yín lọ báyìí. But sọ fún wáìfẹ náà kó mú ẹ lọ sí ilé tóun pẹ̀lú onítọ̀hún yẹn ń gbé tẹ́lẹ̀. Náà ẹ sì rí bóyá náà wọn ó tenant wọn ẹ dẹ̀ béèrè. Wo nǹkan tí kan máa rọ yín ni pé ẹ máa túbọ̀ ṣe sùúrù náà. Ó ti yé yín ẹ má ti sọ̀rọ̀ ìtinú. Ẹ̀mí mọ̀ pé Ọlọ́run máa ṣe a máa rẹ́ni mú a lọ sí ibẹ̀. Because èmi ò fẹ́ fojú sunkún ẹnì kankan náà méjèèjì Ọlọ́run dẹ̀ ní jẹ́ mi ò gbàládùra pé kí n fojú sunkún ọmọ kankan. Mo mọ̀ pé pẹ̀lú Ọlọ́run ààrẹ ni mú a lọ. Ẹ má ṣèrèwẹ̀sì ẹ má jẹ́ kí ó sú yín. Okay. Tó bá ṣe ṣàwárí mi lé ṣá pàdé mi lé ká tún lè sọ bẹ́tà. Okay, bye-bye. Ó ṣe. Ìkànnì ẹ o. Imú mà níkà ò tí ò jẹ́ ká gbóòórùn àṣebí. Ìwọ sórí ẹni tó bá rí ẹ tí ò bá sá wàláhì ìfòbí àti lónítàn. Kí ló lè tó ilé Lanre aṣẹ́wó ló pọ̀pọ̀ àárọ̀ àdùn. Kíni kan náà kí ló ń ṣe láti ṣe tí gbogbo ayé ti gbọ́ sórí wọ́n ti mọ nǹkan tá a ṣètì lè fi jó lójó bó ṣe mú lọlé aláwo tó fi di pé ń gbóògùn tọkọ ẹ̀ fi kú gbogbo ẹ̀ pátá láti mọ̀ afẹ́fẹ́ ti fẹ́ báyìí àti rí ìdí ẹ̀dìyẹ ó mà burú lọ́kùnrin o ìkànnì ẹ o. mi kò mọ pa mi kò mọ fọ ara mi pa. Kí ló wí. mi kò mọ fọ ara mi pa. Abẹ́ máa gbọ́rọ̀ burúkú lẹ́yìn ẹ̀yẹ ìwọ kọ́ ló fọwọ́ ara ẹ̀ pa jọ ọ̀dọ̀ babaláwo tó ń mú lọ́nkọ́. Wo jẹ́ sọ nǹkan kan fún ẹ oró inú ẹ wàláhì ó ju tejò lọ. Kí ni wọ́n fẹ́ ṣe báyìí sí? Wọ́n ń wá ẹ o àwọn ọlọ́pàá ń wá ẹ gidigidi lójú méjèèjì. Mo ṣàwọn pé mo mú ẹni mo wọ́n mọ̀ trace ẹ débi báyìí ni. Ẹ̀pù kan ni mo wá fẹ́ kó ṣe fún mi báyìí. Wàá ṣe rọ́lá lọ sọ̀rẹ́ńdà ara ẹ̀ fáwọn ọlọ́pàá pé tọ́ mo dé o ọwọ́ mi mẹ́rẹ̀ẹ̀wá lókè o èmi ni mo pọ́kọ́ adùn àìjẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá tó bá mú ẹ tí ọwọ́ bá tẹ̀ ẹ̀wọ̀n ẹ báyìí oko kì í ṣe tẹ́bùrù o oko báyìí òun lọ́ọ́ máa fi wọ̀n fún ẹ olóṣì olórí burúkú. Ọlọ́pàá police station nígbà tí mi kì í ṣe dìdìrín wo àwọn ọmọ mi máa bá ṣe ilé lọ wọn máa sẹ́ndì owó sàkáǹtì mi Ghana yaba ẹni tọrọ dé. wọ́n máa ní ká o kò sì tiẹ̀ ní jẹ́ ká gbóòórùn àṣebi rárá. Adìyẹ ìbálòpọ̀ ni ìbá má fàkìtàn ṣe nǹkan ládùúrú bí i ṣe nífẹ̀ẹ́ ìwọ ọmọbìnrin yìí tó ti sì mú ọ gẹ́gẹ́ bí ọmọ bíbí inú mi nǹkan tó wá fi san fún mi yìí
Ọlọ́run ọba má ṣe o má ṣe o àmọ́ mo fa gbogbo rẹ̀ lọ́lọ́run lọ́wọ́. ẹ fà lọ́lọ́run lọ́wọ́ báwo. bírú stupid girl yìí ṣé nǹkan tó yẹ kẹ́ ṣe fún lẹ́ ń ṣe fún yìí ni ṣé ti rí tèmi bá ní kí n bẹ̀rẹ̀ tèmi ẹ máa sọ pé mo ti kàwé àkàjù ẹ̀yin dẹ̀ jókòó síbẹ̀ ẹ̀ ń wò èèyàn tó yẹ kẹ́ gbá ojú ẹ̀ kẹ́ ṣe gbogbo nǹkan tó bá rìn fún ẹ̀ ń wò. ibi tá a bá rò pé a bá ọgbọ́n tá a bá ba àgọ́ ńbẹ̀ a máa dùn yẹn gan o. fọdá yìí ọmọbìnrin náà sọ fún yín pé aburú ló ń ṣe sínú ilé yìí ọwọ́ agbẹ́yìn náà lẹ́yìn ẹ̀ tẹ̀lé Olódùmarè ń gbọ́ bí mo ṣe ń wọ yìí ajá tó wọnú ilé ẹkùn lọ́rọ̀ rẹ yóò fi ẹ̀jẹ̀ wẹ̀ gbogbo bọ̀dà ìfún yín lẹ́bù èwo lẹ́sìn máa gún yẹn rùn ká èwo dáadáa tẹ̀ ń ṣe nísìn à ń sọ̀rọ̀ nísìn à ń sọ̀rọ̀ tó yẹ kẹ́kẹ́ dáadáa ẹ̀ mú kámúlọ̀ sí di ogun bàbá wa àgbà ká bẹ́ẹ̀rí ẹ̀ síbẹ̀ kí n tún yọ̀ tán ẹ̀ wá ń gbọ́n mi lẹ́gbẹ́ ẹni ká máa fà á sí Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run kí lọ́kọ́ Ọlọ́run pẹ̀lú gbogbo tí ń bẹ́lẹ̀. Ọlọ́run yẹn gangan ló lè ṣe sá ṣe rí Ọlọ́run yẹn la máa bẹ̀ because n táwọn ẹni ṣe wọ́n mọ̀ pé àwọn ti ṣe ní tí ò dáa táwa náà bá wá ní ká tún ṣe nǹkan míì bígbà tí a tún ń fi aburú san aburú ni ṣe Ọlọ́run tán fi ń bẹ̀ wá yẹn Ọlọ́run ẹ má bínú pé mo dá sọ̀rọ̀ yìí because mo ti di part of this family so mo lè sọ̀rọ̀ ọ̀rẹ́ mi rèé ẹ̀yin náà bàbá mi nìyí bọ̀dá kángọ̀ bọ̀dá mi lẹ jẹ́ so àwọn ẹni yìí wọ́n ti realize mistake wọn ẹ jẹ́ ká forgive wọn ká máa bá tiwọn lọ. mo rò pé ń di ọ tí wàá máa di ọ ni ó ní kó wọn abẹ́ ìyàwó rẹ kó sẹ́nu kọ́ ọmọ fèébó sí bí ìwé òfò jẹ́ kàtẹ́ pé ọrùn ọwọ́ báyìí lọ́gbọ́n àyín wa ẹ ní làákàyò ẹ sì lálùfáàsà gidi ẹ bẹ́ẹ̀ kẹ́ ẹ bù tó kẹ́ ẹ sá wẹ́lẹ́wẹ́lẹ́ kí federal government wá bá mi kí lèmi gbọ̀dá kángọ̀ ní èmi mo ní ẹ sá ọ̀pá àbúrò mi. bàbá ọtún lọ́rọ̀ tó sọ. ẹ jọ tó yẹ lọ́wọ́ sá ẹ má bínú sí wa ẹ jọ dárí jọ ẹ ti rí ó ń bẹ̀ yín náà ni ẹ̀yin àgbàlagbà lẹ bọ̀ kó tó ṣe bí òwe ẹni tí ọmọdé bá tẹ ti aṣọ ẹ̀ mọ́lẹ̀ àwọn àgbà tó wà nítòsí wọn máa kì í nílọ kó má bàa jìn sọ́fìn ayé tí ọmọdé yẹn tó bá wá kọ̀ tó bá lóhùn nígbó àwọn àgbà yẹn máa san nídìí àwọn ilé ìṣetán láti gbọ́nà fi wá bẹ̀bẹ̀ ẹ forgive wọn náà. ọ̀gá àgbàgbé bólódò kú jọ. ẹ wo ẹ̀yin ọmọ kángọ̀ kò séhun tá a sì ṣe rí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ̀jẹ̀ àfà lọ́lọ́run lọ́wọ́ Ọlọ́run dá wa náà ní gbogbo wa ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò séhun tá a ṣe ẹ̀jẹ̀ àfàlẹ́ ṣé kí n ti dáríjì ni àbí. èmi ọmọ bèrè lọ́wọ́. èmi ti dáríjì ọ́ o mo sì fa gbogbo rẹ̀ lọ́lọ́run lọ́wọ́. ẹ rọra òkè má lọ dára dára ojú àyè ní kẹ́kẹ́. ẹ mọ problem ta ni bàbá làwọn fọba wọn ti ṣe prayer tó yẹ kàn ṣe. kò sí ẹni tí orun tí ó ṣẹlẹ̀ tí wọ́n yẹn máa ṣe tí ò ní faraya ju bó ṣe faraya yẹn lọ mo dẹ̀ mọ bí tí bàtà ti ń ta ẹ̀yin náà lẹ́sẹ̀ ẹ wo ẹ má jẹ́ kó sun yín because tó bá sun yín láti máa padà wá láti wá bẹ̀ wọ́n kan pray fún yín gbogbo tó dánú ayé ti sun yín nìyẹn gbogbo tẹ́ fẹ́ jẹ́ pátápátá nínú ayé yín ó ti sun yín nìyẹn so ẹni jẹ́ kó sun yín ẹ máa padà wá tó máa fi súre fún yín mo dẹ̀ ní believe pé tá a bá máa fi padà wá inú wọn tó lè yẹn àti wọn inú bọ̀dá kángò náà àti ọ̀rọ̀. ó sì rí inú òsì ẹ wo ni lọ ẹ wò mí bẹ́ẹ̀ bá gbé inú mi ka fọ́ọ̀tù rẹ̀ sí dọ̀la yóò máa là lé sí ni yóò máa lé sí ni wàláhì ọlọ́ọ̀bá ń gbọ́ bó ṣe wà yìí ó lè kó mi o bọ̀dá sẹ́yìn ò lè jíṣẹ́ ńlé pé mi ti pa ilé yìí. ẹ bọ tẹ bá ní kẹ pa ẹ wò apààyàn á di méjì náà. ó di wá wà ní. wọ́n ní fóònù méjì lọ́wọ́ àwọn ọ̀nà máyọ̀ ń gbọ́ kókó wọ́n lọ yà lọ́nà ọtí yẹ. oh serious ti lè jó ojú kó pàápàá. àwọn jẹ́ ìjọ nǹkan tó bá dùn yàn ló ń pọ̀ lọ́rọ̀ èèyàn náà ẹ ṣáà. bẹ́ẹ̀ ṣé òde ní attention people yẹn. kí ló kún ẹ̀ ń bẹ̀ èyí tó bá wà ní kó rán mo sọ pé kó má dá sọ̀rọ̀ yẹn ṣẹ́jú ọ̀hún wa ní ká ní pé káńgọ̀ wà lé ní tó bá ti yọ àdá sí wọn ṣáà lè máa lè jókòó tó jókòó yìí. àmọ́ sọ bàbá tán wá wá bàbá gan lè ráyè kọ́ bàbá ń sùn lọ́wọ́ tó bá yá wọn á máa lọ lé wọn maybe yẹn sẹ́jà rẹ̀. Alright, take care. Hey, doctor, how far na you ṣe? O rẹ pé mi. Mo dẹ̀ fún nọ́mbẹ̀ o kò lọ náà. Mo. Dáúdà. Ẹ̀gbọ́n. Kí ló wá ṣe báyìí? Ṣó mọ ni? Ọmọ èèyàn lálẹ́ ń tó ń wò yìí. Èèyàn lábá o. Ọmọ ọ̀gá mi tí mo bá iṣẹ́ líle. Ọ̀gá ẹ̀ o.
ọ̀gá mi kan náà ṣé kò ń ṣe ọ̀gá ẹ̀ tó fún wa lówó tàbí tọ́jú àbúrò mi ọ̀gá mi yẹn náà ni. Jaiye Ọ̀ṣun ẹ̀yin la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí tí ò bá sẹ́ gbogbo irú ìdààmú táwọn ọmọ yín kóra wọn sí àbá máa yanjú. Ọlọ́run ló lọ́pẹ́. Mo dẹ̀ tún dúpẹ́ pé ìyàwó ẹ̀ ó ti finú ṣoyún tèmi dẹ̀ mọ̀ pé ó máa fẹ̀yìn gbọ́mọ pọ̀n ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló wá jẹ́ kó yé mi pé òun fẹ́ mú ìyàwó òun lọ sílùú òyìnbó fún ìtọ́jú tó péye wọ́n á wòye pé kò ní dá kó mú ìyàwó ẹ̀ lọ sílùú òyìnbó láì jẹ́ pé a fi tó yín létí nítorí ẹni ṣe ní kókó jẹ́ ká wá rí. bẹ́ẹ̀ ni ìyàwó mo rò pé kí n mú ìyàwó mi lọ sí Amẹ́ríkà ni kó lè gba ìtọ́jú tó péye àti pé kí àwọn àjẹmátù lọ ranjú mọ́ oyún náà. òkèwé àjẹlé ẹ ládùú sá lọ sọ́tà. ní gbogbo lọ́wọ́ jẹ̀lẹ̀ yìí ò tó. àwọn international àjẹ. àníkáyé má mú wa àmọ́ má mẹ́kàn tó bá jẹ́ nítorí gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ sí látẹ̀yìnwá ìyẹn ti dàfi sẹ́yìn tẹ́gùn fi ṣọ̀ nítorí gbogbo ọ̀nà tí mo ní kẹtọ̀ gbogbo ẹlẹ́tọ̀ ìdí rẹ̀ tẹ́ fi bọ́ lọ́wọ́ ayé bàbá wa tó bá jẹ́ pé òun fẹ́ mú ìyàwó òun lọ sókè òkun láti lọ gba ìtọ́jú tó péye àbí kò sí wà lẹ́jọ́ mú ìyàwó ẹ̀ lọ Èdùmàrè á bá mi fìṣọ́ ẹ̀ṣọ́ ní kò sí nǹkan kan àmọ́ ìwọ mo ní bá sọ̀rọ̀ torí ó ní ìwà ọmọ ló máa ń mọ́ ọmọ ṣòkígbẹ́ tí ó bá ń ṣe gbogbo àwọn ìwà burúkú tí wọn náà ti wù sẹ́yìn ìgbà tí mo sọ pé ó ṣẹ̀yàn ò bá tí màmá sáré kiri láì mọ̀ pé ara ẹ̀ gọ́gọ́ kọ́ ni só ti ń rùn ṣorí ilé ayé yìí dẹ́ẹ̀dẹ́ mi àọ́ o gbogbo nǹkan tó bá fẹ́ ṣe máa ṣe pẹ̀lú pẹ̀lẹ́kùtù àánú lásán lè rí gbà àìmọye ènìyàn tó da tó lówó lọ́wọ́ tó tún mọ̀yàn jù yín lọ tó yẹ pé nǹkan tí ò tó ìlú ṣẹlẹ̀ nínú ayé wọn gbogbo gbèsè ayé wọn dẹ̀ polúkúrúmuṣu tó fi jáde láyé wọn ò rátúnṣe àmọ́ torí pé òbí ire ló tara ẹ̀ jáde ọlá bàbá yìí ló jẹ́ o kò ń ṣe pé wà ló da bẹ́ẹ̀ bó tilẹ̀ ń kó kéré mọ́ àmọ́ àwọn ìwà gidi tí bàbá yín ti ṣe sẹ́yìn bó ṣe da sọ́mọdé tó tún da ságbàlagbà gbogbo ilé ìlélédùmarè ròpọ̀ tó fi ṣíjú àánú wà tìyàwó ẹ̀ ṣòtí wá rí bí ọ̀lẹ́ ayọ̀ ṣe sọ nínú ìyàwó ẹ̀ yìí bẹ́ẹ̀ lọ́lẹ́ ayọ̀ ṣe máa sọ nínú ilé yín agbára Èdùmàrè ẹ̀ ní rí dààmú o máa ní sùúrù o ilé ayé àtòrè àtìkà ìkan kì í gbé. ṣe mọ